ṣẹ́yìn náà ti ní nǹkan tó tún ṣẹlẹ̀ sí Woli Agba. Ìjọba ìpínlẹ̀ Èkó ti kéde wípé àwọn yóò ti ojú pópó pa fún ọjọ́ méjì látàrí bí Ààrẹ Tinubu ti ń bọ̀ wá ṣàbẹ̀wò sí ìlú Èkó. Ilé-ẹjọ́ gíga ti ìlú Àbújá ti ju Àmátùndù sí ẹ̀wọ̀n 20 ọdún látàrí bó ti ń gbé ògo olóró lọ fáwọn agbésùmọ̀mí nínú igbó. Ojú ti rin jú o, Iyabo Obasanjo ti padà lọ ṣàbẹ̀wò sí Ààrẹ Bọ́lá Tinubu. Àwọn Fúlàní tó ń da ẹran jẹ ṣá àgbẹ̀ kan mọ́nú oko rẹ̀ látàrí bó ti kọ̀ láti jẹ́ kí wọ́n la àárín oko rẹ̀ kọjá o. Pásítọ̀ tó lọ fàdúrà jagun nílé òrìṣà ti padà wọgà o. Ló bá tán o, ọba ìlú Ìdó ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti paláṣẹ wípé kí wọ́n lọ ti ilé ìjọsìn pásítọ̀ tó lọ fi àdúrà jagun nílé òrìṣà ní ìpínlẹ̀ náà pa. Ọba Ọláyínká Ìṣọ̀lá tó jẹ́ ti ìlú Ìdó Ọ̀ṣun ti paláṣẹ wípé kí wọ́n lọ ti ilé ìjọsìn God of White Calling for All Soul Ministries èyí tó wà ní ìlú náà pa títí tí ìwádìí yóò fi parí lórí àwọn ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́. A tún gbọ́ pé àwọn oníṣẹ̀ṣe mùsùlùmí àti ọmọlẹ́yìn Kristi ti ń gbé ìgbé àlàáfíà nílùú náà tẹ́lẹ̀ kí gbogbo rògbòdìyàn náà tó bẹ́ sílẹ̀ o. Ọba ní ìgbésẹ̀ pásítọ̀ náà yìí kù díẹ̀ káàtó nítorí kò yẹ kí ìránṣẹ́ kan ó máa dín ìránṣẹ́ kejì rẹ̀ lọ́wọ́. Ó tẹ̀síwájú pé bí àwọn kò bá káràmásìkí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ṣeé ṣe kí ọ̀rọ̀ náà padà dá wàhálà ìjà ìsìn sílẹ̀ ní ìlú náà, ṣùgbọ́n ní báyìí o kò ní kálukú ó tọwọ́ ọmọ rẹ̀ bọṣọ o. Pásítọ̀ yóò fojú gan ní ìjọba àti ààfin lápapọ̀ láti wá wí tẹnu rẹ̀ fáyé, yóò ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́ pẹ̀lú. ṣẹ́yìn náà ti gbọ́ nípa bí ìjọba àpapọ̀ ti ní àwọn yóò ti gbogbo ojú pópó pa látàrí bí Ààrẹ Bọ́lá Tinubu ti múra láti ṣàbẹ̀wò sí ìlú Èkó, àmọ́ ṣá wọn ò tí ì kéde àwọn agbègbè tí ọ̀rọ̀ náà máa kàn. Onídàájọ́ Binta Fatima ti ilé-ẹjọ́ gíga ti ìlú Àbújá ti fàlàṣẹ wípé kí obìnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Àmátùndù kí ó lọ́ọ́ fi 20 ọdún gbafẹ́ lọ́gbà ẹ̀wọ̀n o. Níṣe ló kó sọ́wọ́ àjọ NDLEA, wọ́n ní òun náà wà lára àwọn tó máa ń gbé ògo olóró fún àwọn agbésùnmọ̀mí nínú igbó. ṣẹ́yìn náà ti ní nǹkan tó ṣẹlẹ̀ sí Woli Agba. Ayọ̀ Ajéwọlé tó jẹ́ adẹ́nipòṣónú ni òun tá a gbọ́ ni pé ó ṣe ayẹyẹ ọdún 9 ìgbéyàwó rẹ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ̀. Ó ní òun fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ ìyàwó òun àti alátìlẹyìn òun o, òun sì gbàdúrà wípé kí àwọn ò bára wọn kalẹ̀. Ojú ti padà kojú o, Iyabo Obasanjo ti padà fojú rinjú pẹ̀lú Ààrẹ Bọ́lá Tinubu látàrí bí ó ti ń fi èròǹgbà rẹ̀ hàn láti du gómìnà ìpínlẹ̀ Ògùn. Àmà tí ń pọ̀rọ̀ yìí lówe ó ti ń fẹ́ máa láàárọ̀ nínú o. Ṣé àwọn agbésùnmọ̀mí ò ní padà gba ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́ báyìí? Ṣàdédé làwọn Fúlàní darandaran kan da ẹran wọnú oko àgbẹ̀ kan nílùú Ògbómọ̀ṣọ́, wọ́n sì ṣàpà sínú oko rẹ̀ látàrí bó ti kọ̀ láti jẹ́ kí wọ́n da ẹran jẹ nínú oko rẹ̀ o. Lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn aráàlú ti gba ilé-iṣẹ́ ọlọ́pàá lọ tí wọ́n sì fi ọ̀rọ̀ náà tó wọn létí. Àwọn agbófinró sì ti lọ síbẹ̀ báyìí ṣùgbọ́n wọn ò tí ì sọ kankan láti ìgbà náà nítorí ìwádìí ṣì ń tẹ̀síwájú lórí ìkọlù ọ̀hún. Àjọ NIMES ti kéde òjò àrọ̀rọ̀dá ọlọ́jọ́ gbọrọ fún àwọn ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà o. Rótìmí Ọlámilékan ti bu ẹnu àtẹ́lù ìgbésẹ̀ iléeṣẹ́ ológun. Ayọ̀ Ọláìyá ti sọ̀rọ̀ lórí ìyà tó kọ sí ìyàwó rẹ̀. Orílẹ̀-èdè Amẹ́ríkà ti ṣe ìkìlọ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ní ó ṣeé ṣe kí àwọn agbésùnmọ̀mí yóò ṣe ìkọlù láìpẹ́ o. Àjọ Nigerian Meteorological Agency NIMES ti kéde òjò àrọ̀rọ̀dá ọlọ́jọ́ gbọrọ ní àwọn ìpínlẹ̀ 10 kan. Àwọn ìpínlẹ̀ tí ọ̀rọ̀ náà kàn nínú oṣù kẹrin ní Ebonyi, Ògùn, Taraba, Cross River, Benue, Anambra, Imo, Abia, Rivers àti Delta lápapọ̀. Wọ́n ní ó ṣeé ṣe kí omi yalé o, kí àgbàrá sì ya ṣọ́ọ̀bù náà pẹ̀lú ní àwọn ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ṣàlàyé wípé kí àwọn ìpínlẹ̀ àwọn yóò gbìyànjú láti máa múra sílẹ̀ de òjò ńlá náà, kí oníkálukú lọ ṣe àtúnṣe ilé rẹ̀ dáadáa kí atẹ́gùn náà tó bẹ̀rẹ̀. Wọ́n ṣàfikún ọ̀rọ̀ pé ó ṣeé ṣe kí àrá máa sán lásìkò tí òjò náà bá ràn lọ́wọ́ ní àwọn ìpínlẹ̀ ọ̀hún. Iléeṣẹ́ ológun ti bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ tí Rótìmí Ọlámilékan sọ látàrí bó ti ní wọ́n rán wọn níṣẹ́ dé tòrutòru tí wọn kò sì pèsè irinṣẹ́ ìjà fún wọn. Àtúngbọ́ pé Rótìmí Ọlámilékan tó jẹ́ ọmọ ogun tẹ́lẹ̀ rí bu ẹnu àtẹ́ lu iléeṣẹ́ ológun. Ó ní àwọn ọmọ ológun ló máa ń ra ohun ìdáàbòbò fún ara wọn o, ṣùgbọ́n iléeṣẹ́ ológun ti dìde wọ́n sì tako ọ̀rọ̀ náà. Wọ́n ní irọ́ tó jìnnà sí òótọ́ ni ọ̀rọ̀ tí Rótìmí sọ jáde lẹ́nu. Lára àwọn ọ̀rọ̀ tí Rótìmí tún sọ, ó ní 51,000 naira sí 111,000 naira ni àwọn máa ń gbà gẹ́gẹ́ bí owó oṣù, àwọn làwọn sì máa ra nǹkan ìjà fún ara wọn. Àmọ́ ṣá iléeṣẹ́ ológun ti tako gbogbo ọ̀rọ̀ tí Rótìmí sọ pátápátá. Wọ́n ní àwọn ní ìlànà tí àwọn fi máa ń san owó fáwọn òṣìṣẹ́ àwọn àti pé àwọn ọmọ ogun tún ní àǹfààní sí àwọn àjẹmọ́nú owó aṣọ ogun àtàwọn àjẹmọ́nú tí wọ́n máa ń gbà lóòrèkóòrè. Ṣé gbogbo wa la mọ̀ Ayọ̀ Ọláìyá tó jẹ́ ìkan nínú àwọn òṣèré tíátà Yorùbá? Ó ní òun fi àsìkò yìí bẹ ìyàwó òun nítorí àwọn èèyàn máa ń rò wípé òun kò ní ìyàwó rárá ni nítorí òun kò kì í sábà ṣàfihàn ìyàwó òun lórí ayélujára. Ó ní òun lòun jẹ́ kí iṣẹ́ ó gba àyè àti àsìkò mọ́ òun lọ́wọ́. Ìdí nìyí tí òun ṣe ń fi àsìkò yìí bẹ aya òun báyìí, ó sì ṣèlérí láti ṣe àtúnṣe. Orílẹ̀-èdè Amẹ́ríkà ti ṣe ìkìlọ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ní kí wọ́n ṣọ́ra wọn fún àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan látàrí bí àwọn agbésùnmọ̀mí ti dojú sọ ìpínlẹ̀ ọ̀hún. Àtúngbọ́ pé orílẹ̀-èdè Amẹ́ríkà tún pàṣẹ wípé káwọn òṣìṣẹ́ iléeṣẹ́ orílẹ̀-èdè náà tó wà nílùú Àbújá ó fi ọ́fíìsì sílẹ̀ nítorí ètò ààbò tó mẹ́hẹ lórílẹ̀-èdè wa.
ìjọba Amẹ́ríkà kéde ọ̀rọ̀ náà ní ọjọ́rú ọjọ́ 8 oṣù kẹrin ọdún tí a wà yìí. Wọ́n tún ṣàlàyé wípé ìpínlẹ̀ 23 ni àwọn ìpínlẹ̀ tí àwọn agbésùmọ̀mí gbìyànjú láti ṣe ìkọlù sí o. Wọ́n ní kí àwọn arìnrìn-àjò ṣọ́ra gidi lásìkò tí a wà yìí fún àwọn ìpínlẹ̀ bíi Plateau, Jigawa, Kwara, Niger, Taraba, Enugu, Gombe, Imo, Kogi, Katsina, Delta, Bauchi, Zamfara, Yobe àti Anambra. Ìjọba Amẹ́ríkà tún ṣàfihàn wípé àwọn agbésùmọ̀mí lè ṣe ìkọlù nínú ọjà, ilé ìtura, ilé ìjọsìn àti ilé ẹ̀kọ́. Wọ́n tún ní ẹgbẹ́ agbésùmọ̀mí Boko Haram àti ISWAP kan ṣe ìkọlù lọ́wọ́lọ́wọ́ sí àwọn èèyàn àti àwọn ọmọ ológun tó fẹ́ ṣe ìrànwọ́ fún àwọn ará ìlú. Àwọn ọlọ́pàá méjì fẹsẹ̀ fẹ́ nígbà tí wọ́n rí àwọn ọlọ́pàá mìíràn tó ń bọ̀ níwájú wọn. Àwọn ti ìpínlẹ̀ Èkó ní ìlú Ògbòròṣògì ti fi gbéta lórí bí ìjọba ti ń fi ẹ̀tọ́ gba ilẹ̀ lọ́wọ́ wọn o. Fẹ́mi Babalọ́lá ti bu ẹnu àtẹ́lu bí ìjọba àpapọ̀ ti fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀kan lára àwọn olóṣèlú Fẹ́mi Babalọ́lá ti bu ẹnu àtẹ́lu bí ìjọba àpapọ̀ ti ń fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà o. Ó ní bí ìjọba kò bá fi ọwọ́ líle àti ìjìyà tó tọ́ jẹ àwọn agbésùmọ̀mí àti àwọn jàǹdùkú gbogbo, ó ṣeé ṣe kí ìwà ìjínigbé yìí ó máa tẹ̀síwájú sí o. Àwọn ti ìpínlẹ̀ Èkó ní ìlú Ògbòròṣògì ti bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ gbé látàrí bí wọ́n ti fi ẹ̀tàn gba ilẹ̀ lọ́wọ́ wọn. Ọ̀kan lára àwọn ará ìlú náà tó jẹ́ ọmọ bíbí ìlú náà, Pásítọ̀ Adéwùsì Adédèjì, òun ló fi gbéta ó ní gbogbo agbára táwọn bá ní làwọn máa sà láti gba ilẹ̀ àwọn padà o, àyàfi bí ìjọba bá pa àwọn ọ̀run pátápátá. Ó ní báwo ni ìjọba ṣe lè gbé ìgbésẹ̀ tó lágbára tó báyìí láì ṣètò ibòmíràn fún wọn. Wọ́n ti sọ gbogbo ìlú di ẹni tí kò nílé lórí mọ́ láì bìkítà ibi tí àwọn máa forí kọ́ sí. Adédèjì ṣàlàyé nínú fọ́nrán náà níbi tó ti ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ amóhùnmáwòrán kan. Ó ní àyàfi tẹ́ bá máa pa gbogbo ìlú àti àwọn ọmọ wẹ́wẹ́ ìlú run pátápátá, bí bẹ́ẹ̀ kọ́ àwọn ti ṣetán láti gba ilẹ̀ àwọn padà. Àwọn ọlọ́pàá méjì fẹsẹ̀ fẹ́ nígbà tí wọ́n rí àwọn ọlọ́pàá mìíràn tí wọ́n ń bọ̀ níwájú wọn. Ọ̀rọ̀ kan ló ṣàfihàn bí àwọn ọlọ́pàá méjì ti fẹsẹ̀ fẹ́ tẹ́sẹ̀ wọ́n sì ń kọ́ pàkan lẹ́lẹ́lẹ́ látàrí bí wọ́n ti rí àwọn ọlọ́pàá mìíràn tó ń bọ̀ níwájú wọn. Ẹ jọ̀ọ́, ṣé wọn kì í ṣe ọlọ́pàá ni? Omo, na police dey run like that o because police come. Wow. Ọmọ bó ṣe rọ́lọ́pàá báyìí wọ́n sá lọ ní ṣá. I swear, police dey dey this place. They dey always do stop and search, collect money from bike men, stop cars, do just exactly like police. And I just see police now, if you see the way they run, oh my God. Fún àkọ́tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Àzánù ń jábọ̀ ròyìn tètè gbọ́ yín. Ire